ló kó ọgbọ́n pọ̀ wọ́n fi ṣe lè jáde ta lọ́ra 1.5. ní ẹ̀ fóònù. yes agbára kan ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. so eléyìí nísìn tí bá ti gbáàdì ṣàṣẹ tí bá ti rí pé ó kàn fà àbí kò yé yín tèmi ni pé kí n péjú kò wí pé òkè báwo la ṣe lè modernize ẹ̀ tó máa fi di nǹkan tó máa di pé anybody lè lò tó já pé bó ṣe wà nísìn wípé òkè mo lè pe ẹyẹ owó jáde àbí kò yé yín òkè kí ni ìyá àṣírí yẹn àwa lọ ṣe sínú nǹkan bóyá ọ̀rọ̀ kan la ṣe sí tí kí mi bá sọnù sí mi nígbè jáde kọ́kọ́rọ́ mọ́tò mi lórí mo fi máa stress ara mi tí àwọn èèyàn níra àwọn èèyàn máa rà á. that is what I'm nǹkan tí mo fẹ́ gbàdúrà sí ni but kó tó di wípé a máa lọ máa ṣerú kan bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ mọ̀ pé kí ni ẹ ṣe kí ni ó kàn fà kí ni ká máa ṣe sàká máa jẹ. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ táwọn èèyàn sọ ó ń sọ pé àwọn babaláwo àti àfà àti wòlíì King Solomon ó ti dà wọ́n rí òyìnbó tó tọ́ dẹ̀ ni o. mo fẹ́ sọ tó tọ́ ni o tó tọ́ ni o tó tọ́ ni o torí mo rí pé lórí ọ̀rọ̀ àṣírí ń pa oògùn àbẹ́ àṣírí ń pa agbára ẹni tó ṣẹ̀sí holy center gidi ẹni tó ṣe kí ni tó ṣí ẹ̀sìn alárádẹ máa ń rí kò sí ẹ̀dá kan tó máa ń rábọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo nǹkan láyé pátá ó gbọgbọ́n ṣùgbọ́n kéèyàn máa la nítorí nǹkan tẹ́lómi bá sọ̀rọ̀ wọ́n máa wọ pé kí nìkan tó sọ yìí ṣùgbọ́n èèyàn onímọ̀ tí nǹkan tó fi sọ̀rọ̀ yẹn ẹ̀yẹ́ wo nǹkan tó sọ jáde nísìn kí gbogbo àgbáyé máa gbọ́ nísìn wípé nítorí pé kí nǹkan yìí kó lè wúlò fún wa nílẹ̀ Nàìjíríà wa tá a wà yìí. àní ìbọn ẹ̀jẹ̀ náà ní ìbọn ló ẹgbẹ́jáde já confam méjì mẹ́ta tó o ní lóòótọ́ kí ni ká sọ ẹ nísìn ó lè sọ gbogbo Nàìjíríà dọ́lọ́lá nígbà tá a bá ṣe nǹkan tó bá dẹ́ fi lè ra fóònù yìí ní 1.5 million kí ni nísìn kí ni tó lè fi pé ìkọjáde tí kan ẹ bá sọ yìí òrùka ni àwọn àtọ́fà fẹ́ ta ní 50 million kátẹ̀ sọ wípé 2 million fẹ́ràn kó wọ́n ní kówó le gidi so nígbà tí bá wọ̀ sọ́wọ́ ó kì í fóònù mi sọnù fóònù mi dà ó àbíà àwọn òyìnbó kan wọn bí wọn kú wọn akówó le gidi nǹkan tí mo sọ nìyẹn nǹkan tí fẹ́ wá jáde nìyẹn ṣùgbọ́n nǹkan àwọn yẹn ti times ẹ̀ sí igba táwọn yẹn ti times ẹ̀ sí igba ni wípé ẹ mọ̀ lórí ọ̀rọ̀ Odùduwà nation Odùduwà nation ọ̀rọ̀ Fúlàní sí Yorùbá ayé máa wò pé ṣé àwọn Yorùbá ṣé wọn ò ní agbára ni dasnit wípé àwọn Fúlàní tó gbọ́ Yorùbá pọ̀ rẹpẹtẹ tó lè máa wo live but wọ́n máa wò wípé àwọn ẹni tí àwọn Yorùbá yìí gbogbo nǹkan tí wọ́n ń dẹ́ òye àṣẹ àgbóòfin lásán ni wọ́n tà lẹ́kí ṣàgbóòfin bẹ́ẹ̀ tógun dé ìgbà náà máa mọ̀ wípé Yorùbá kì í ṣe ẹran rírọ̀ gbogbo nǹkan náà máa fi sọ gbogbo nǹkan náà gbogbo àṣírí kọ́lẹ̀ yẹn máa fi sọ láì gbogbo nǹkan tó ń rí lọ́nà láì yẹn òfegè ni kó sì máa wo bẹ́ẹ̀. ok lórí ibi tẹsán dé yes mo ní interest sí topic tẹsán yìí ẹni àṣírí yes kí náà pè ní àṣírí tó ń pè ní àṣírí kí lẹ́yìn mọ̀ tó jẹ́ àṣírí ohun tó ń pè ní àṣírí ádé àkọjẹ́ pé nǹkan yìí ò nǹkan ìpamọ́ àbí nǹkan tó jẹ́ pé tó jẹ mọ́ nǹkan bíi agbára àwọn yẹn ń pè ní agbára àwọn yẹn ń pè ní oògùn torí pé àṣírí náà la máa pè ọ̀nà tí àṣírí fi ń gbà tó fi ń dorúkọ pọ̀ tí mi lè lè ká tán. now ẹ jẹ́ ká wá fi ẹ̀kọ́ oògùn sí àpẹẹrẹ ẹni oògùn àṣírí tó bá ní tó jẹ́ pé ìwọ nìkan ló dá sẹ̀sì sí tí ó lè sọ ẹdún lórí rẹ̀ nǹkan tẹ̀mí ń sọ nìyẹn ẹni àṣírí tó bá ti jẹ́ pé ó sì tún lè sọ ẹdún lórí rẹ̀ kò lè sọ ó lè sọ ẹnu mọ́ kò lè sọ ẹ̀yàn tó lórí rẹ̀. mo like a question tí Adifala béèrè lọ́wọ́ mi ok ó lè sọ ẹdún lórí rẹ̀ lọ́nà o oògùn tẹ́ pé mi nìkan mo lásẹ̀sì sí láti lè lò ó tẹ́ pé tí wọ́n bá mú dání o ò lè rí lò mo ń bọ̀ tẹ́ pé tí wọ́n bá mú dání o ò lè rí lò àwọn oṣẹ́ ìfẹ̀yìntàrà ògiri yẹn sì èmi ń bẹ tọ́ pé ìgbẹ́ ìdí èèyàn lèyàn á fi ṣe èmi tí mo lò gbẹ́ ìdí mi ọkọ mo lè rí lò tọ́yẹ pẹ̀lú mi ọ̀dẹ̀ lè rí lò kí tẹ́lẹ̀ omi bá rí lára mi ṣé kò lè dówó nígbà tí n bá dẹ̀ o màá dẹ̀ lò gbẹ́ ìdí ẹnìyẹn náà
wàá tún ṣe tiẹ̀ náà fún mi. wo ti fàṣírí hàn náà nìyẹn. ọ̀rọ̀ mi ò tí ì yé yín ó má fi hàn kọjá pé wọn nìkan ló ní access sí kinní yẹn kókò jẹ́wọ́ ní ẹgbẹ́ lòun ò lè ṣe. ẹlòmí ò lè ṣe òde lè ṣe bẹ́ẹ̀ lòmí. ìdí tí ẹnì fi ní tí ẹ fi ní tèmi fi ní ni wípé